nítorí ìjà tó ń lọ láàrin Portable àti Lizzy Anjorin. Portable ló dira agbára. Ẹ wá wo bí Písílẹ̀ Òjó ṣe ṣayẹyẹ ọjọ́ ìbí ọkọ rẹ̀. Ẹ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ọ̀rọ̀ ìjà Lizzy Anjorin àti Portable olórin máa tún peléke sí i. Ohun tó fàjà ojú ti pọ́ọ̀sì olówó iyebíye tí Lizzy Anjorin polówó tó sì sọ pé àwọn ọmọ Ṣàngó ò lè rà á. Ọ̀rọ̀ yìí ló bí Portable olórin nínú tó sì sọ pé àwọn ọmọ Ṣàngó wá ń ra Lizzy wọ́n á sì bọ́ fódìdí ọdún kan, àti pé tí kò bá rí fíìmù ṣe mọ́ kó lọ jókòó, àti pé àwọn tí ò tó wọ́n ti gòkè nínú eré fíìmù ṣíṣe. Wọ́n sọ pé ṣé bí Ọdúnládé Adékọ́lá, Fúnkẹ́ Akíndélé àti Tẹ̀lẹ̀ ṣe nìyẹn ni, èyí tó mú kí Lizzy Anjorin sọ kògbákùgbọ́ ọ̀rọ̀ sí Portable tó sì sọ pé tó bá tó bẹ́ẹ̀ kó kọrin fóun bó ṣe máa ń kọrin fáwọn tó bá bá jà. Portable ti fún Lizzy Anjorin lè sí ọ̀rọ̀ rẹ̀ o, ẹ gbọ́ ohun tó sọ. àǹtí Lizzy mo máa kọlù ìyẹn máa release. àǹtí Lizzy wọ́n máa gbé bọ́dì sí wọ́n máa gbé bọ́ọ̀sì tẹ bá lówó lẹ máa gbọ́yàn sí. mo máa kọlù yín ẹni ẹ fẹ́ kọlù mí ẹ máa kọ́kọ́ rìlíìsì. gbogbo ògo yín kí lẹ fi ẹ wà ókè èpè lẹ fi ń ṣe fáwọn wọ́ríọ̀ èpè ti fẹ́ pa àwọn wọ́ríọ̀ kí ló dé. mi ò bẹ́lẹ̀ pè rin o olówó ni mo fẹ́ máa bá rìn. èèyàn mélòó ló ti bá yín rìn tó ti ṣoríire? èèyàn mélòó lẹ ti gbalé fún? èèyàn mélòó lẹ ti fún láṣọ? èèyàn mélòó lẹ ti fún mọ́tò? o fẹ́ kọlu ọkọ lọ́kọ táwọn tó lọ́kọ bá gbá ẹ mú. Lẹ́yìn èyí làwọn èèyàn rí fọ́nrán kan níbi tí Portable ti kó oríṣiríṣi èso lọ sí etí odò tó sì ro aṣọ funfun. Ohun táwọn èèyàn sọ ni pé ó lọ bẹ Olúwere lówẹ̀ láti gbèjà rẹ̀ ni o. Lónìí yìí ni ọkọ Písílẹ̀ Òjó, ìyẹn olórin ọmọ orílẹ̀-èdè Tanzania Juma Jux, ṣayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ tí ìyàwó rẹ̀ Písílẹ̀ Òjó sì gbé ọmọ wọn dání, ìyẹn Rakeem Ayọ̀mídé Ikambala dání tó sì ń jó sórin tọkọ rẹ̀ kọ. Àwọn olólùfẹ́ rẹ̀ ti ń kí pé àṣeyìí ṣàmọ́dún o, yóò máa lo ọ̀pọ̀lọpọ̀ ayé ẹ̀ nínú ìdẹ̀ra, nínú àlàáfíà, nínú àìkú baálẹ̀ ọ̀rọ̀.